Africa Content TV. To welcome our beloved brother from another mother, the person of Al-Ayi MC. He was trying to make his attempt to the alphas, the scholars. MC Oluomo, you are welcome, sir. Wonderful man. That is always doing wonderful thing. We appreciate you. Thank you very much for your coming. The scholars, they are all here for you. Assalamu alaikum. Moki wale baba agba, mo bo aki baba MC Oluomo. Kin to ki baba MC Oluomo, ma ko ki baba alfa. Fadilatul ustazul kabir al-arib al-adib. الواعظ المفيد الكاتب الماهر الذي سمعته تحسبه كالإلوري في البلاغة وكابن تيمية في الفصاحة وإمام مالك في الدراية سماحة المدير الإمام المفرد الإمام الكاتب الماهر الشيخ موسى أتيكوبي. أهلا بكم. mo fi baba alẹ́jẹ́ àgbà kí mo fi baba àgbàlagbàjì àgbà mo fi wọn kí mo fi àbọ̀ àwọn àgbàmọ̀ lẹ́nu ṣe ká àgbà wọn fi láyé ní òyìn mo fi wọn kí abẹ́kàn jòkó. àbá yìí. Sahibul Buari kadhabun. Kéèyàn sọ pé òun gbé méjì papọ̀ kò ṣeé ṣe. Wọ́n lè ti gbọ́ báyìí wọ́n kí wọn lọ́wọ́. Tọ́lápàlẹ́ èèyàn bá wọlé síbi kan àwọn èèyàn máa rọ́ wọ́n máa rọ́. Ya Sheikhana wa salam. Ó kí ìwọlé bàbá Ìmáàmù Bukhari lẹ̀kẹ́ sí i. Ahlan bikum. Màá wà lórí kíkí wọn yìí títí táwọn èèyàn lọ fi jòkó kí n tó kí bàbá MC Oluomo. Ya Sheikhana wa salam. Nítorí pé bàbá MC Oluomo ti sọ́lá ìmáyé gbà àwa tó ọba yìí. Wọ́n ní àǹfààní bàbá ọba. Pẹ̀lú ọ̀rẹ́ nìkan tí ń bí àpọ́nlé àwọn olùfọ́ àlọ́ síbi kan ẹ̀jẹ̀ ajé oyè pé tí ń bẹ lọ́wọ́ yẹn dàrú máa lọ́kọ̀ yé nu. Wọ́n máa kọ́ mílí ààrẹ. Ẹ̀rọ kan yìí tẹ̀ máa wáyé àwọn ẹ̀rọ ayé àwọn kí wọ́n fáyìn ẹ wá fún wa ní ìṣẹ́jú méjì péré. Bàbá Mustapha Ṣẹ́gbó ó kí ìwọlé ní púpọ̀ ọlọ́wọ̀n ní yára yẹn ó dàrú. Ẹ̀rọ kan bàbá sẹ́ẹ̀tì rìkọ́ọ̀dù wọn tán ẹ̀ bàbá Súndíẹ̀ bàbá Bukhari. Ẹ dákun ẹ dáwọn tí wọ́n tó ń kíra wọn. Bàbá wa Bukhari kó kí ìwọlé yín lẹ̀kẹ́ sí i. Mo bàbá alájí àgbà kí í. Mo bàbá àgbọ̀wọ̀sí àgbáyé kí í. Mo bàbá àgbà kí í. Mo bàbá alájí àgbà àgbàmọ̀bí láyé ilé ìwé fi kí í. Mo bàbá àgbàlagbàjì àgbà mo fi wọn kí í. Asálí bùbá àdàlí fásitì yìí ọlọ́mọdé ọdọọdọ ní lẹ́lẹ́. Ọlọ́kùnrin Ánú Kẹ́rì. Kí ẹ tó wọlé mo sọ̀rọ̀ yín kan. Ẹ lọ bí wá sí tẹ̀lé bí olókùú. Wọ́n wá gbé fáànù sọ́dọ̀ àwọn ọ̀gbọ̀n lẹ́yìn àwọn ìpè sọ́dọ̀ àwọn àlùfáà. Bàbá wa ilé àpẹ fún mi ìṣẹ́jú kan. Ẹ wá sọ wá sínú ẹlẹ́bí máikrófóònù yìí lẹ̀. Ẹlẹ́bí máikrófóònù yìí lẹ̀ títí tí wọ́n gbé fáànù ọ̀dọ̀ àwọn àlùfáà wá. Lóṣogbo àpẹẹrẹ àtàwọn àlùfáà yìí aṣọ àpẹẹrẹ yìí ò ní yàrá ilẹ̀. A kí ìwọlé ọlọ́mọdé aṣọ yìí mọ́jọ ojú aṣọ. Mo wá kí Oluomo. Mo kí MC Oluomo. Gbogbo wọn tó ń gbọ́ bẹ́ẹ̀ ayẹ. Lẹ́kùn sọ pé Allahu Akbar. Kéèyàn yí bẹ́ẹ̀ tí Oluomo ti rí ìkókó wa máa ń ní ìgbéraga. Ọlọ́run ní bẹ́ẹ̀ láyẹ. Bàbá MC Oluomo. Bàbá Bukhari. Kálọ́ bá lọ ayé lọ́rùn kí wọ́n bímọ kí wọ́n sọ níjà wádìí ni. Bàbá MC Oluomo ọmọ Akínsàyà.
ọba fún gbogbo tí ń jẹ́ Òṣòdì lápapọ̀. Àní ọba fún gbogbo tí ń jẹ́ Òṣòdì lápapọ̀. Gbogbo Èkó. Ìwọ́n tó lọ máa ń bẹ̀rẹ̀ àyà sọ pé Allahu Akbar. Allahu Akbar. Àwọn bàbá àlùfáà tí wọ́n yẹ fi ń sẹ́ náà ni wọ́n ń kí MC lọ́wọ́ o. Àwọn bàbá àlùfáà tí wọ́n yẹ fi ń sẹ́ lọ. Àwọn bàbá ti bá wa kí wọn ìbádà àlùkù lọ jòkó. Shaykhana wa salam. Ṣé àwọn bàbá ti ṣiṣẹ́ bẹ́ẹ̀ yẹn mi tẹ́lẹ̀? Ahlan bikum. Ẹ dákun àwọn kan yẹ wọ́n á jẹ́ kí wọ́n sí. Ájì wọn láyé dé. Ọlọ́run ní jọ́bẹ̀ lọ́dọ̀ ẹ dákun ẹ kúrò níwájú fún wa. Fúdì àwọn afọ àdáwà yìí. If the only tools you have is a hammer, you tend to see people